kọjú ó jáde wá bí ìtànná ewéko a sì ké lulẹ̀ ó sì rọ ó sì ń fò lọ bí òjijì ó sì dúró ní kùtùkùtù ó ní àwọ̀ lára ó sì dàgbà sókè ní àṣálẹ́ agbélulẹ̀ ó sì rọ bí Olúwa ti wà àti bí ọkàn rẹ̀ sì ti wà láàyè ìṣísẹ̀ kan ń bẹ láàrin ìyè àti ikú. Ta ni ó lè ka erùpẹ̀ Jacob àti iye ìdámẹ́rin Ísírẹ́lì? Jẹ́ kí èmi kó kúkú ikú olódodo kí ìgbẹ̀yìn mi ó lè dàbí tirẹ̀. Orin kan sí Anes. Ẹ̀kọ́ kíkà. Mo fẹ́ àwọn tó máa gbé sókè. Á gbé ẹni ó tẹ bá tọ́ bá ti gbà á gbé náà. Má ti gbé ìfẹ́ lọ sí máa ń ṣẹ̀fọ́ káàkiri. Ní láti wáyàn àwọn tó wà wọn ìwà àwọn tó máa gbé pọ̀ bí báyìí. Hello.